ni tá a fi ṣètùtù ọ̀rà sinafu méjì ó sì rògbò olójú mẹ́sàn-án yóò mẹ́rin àtàwẹ́wẹ́. ṣe àtàwẹ́wẹ́ tó ń kọ fújì. ètò ìṣèwákà olórí ìṣe bàtà yìí wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni tí wọ́n yá ọpọlọ rẹ̀ lọ àbẹ́ tí ń lo tọkúnbọ̀ ọpọlọ ó sì sọ̀rọ̀ bí àwa tá a nílàka èdè ẹ̀. kò yé mi ẹnìkan tó ń játa wẹ́wẹ́ fújì ló ń kọ. ètí ń játa gbóngbóng ni bí ó ti rí sànù pẹ̀lú 10 million naira. kí ló dé sókèrè jù ni owó ti akéré lójú rẹ̀ 10 million. ní o gbọ́dọ̀ ságì rẹ̀ gbà á ti súnmọ́ra èsẹ̀ tí o lè fowó lé sá. nígbà tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì gan-an tí mo ń torí ẹ̀ sáré kiri tí mo fẹ́ gé lára wọn wọn sọ 10 million fún mi 5 million ni wọ́n fẹ́ san tí má ti mú dọ́dọ̀ wọn báyìí. ń bọ̀ dín náà ni àbí mo wá bẹ́ẹ̀. èlò 5 million. àwọn alánìkànjọpọ̀ ni o selfish nígbà tí n bá fún ẹ ní 5 million èmi tí mo wá ń sáré kiri láti over 3 weeks kí ni kí n jẹ́ tèmi. iyì tó gbà ó jọ 5 million tá à ń sọ̀rọ̀ rẹ̀.